Thank you.
Wagale to Azaki Kamono Aririkana Aibati Diagosio Kamono Aririkana to be that the one has taken at the Haki Wagale to Azaki Huyo anaitwa Mongi. Tunamuitaga Mwasi Junior. Na anakuanga ameoa. Aliacha kuolewa. Check 1 2 1 2 1 2 1 2 1 2. Kapore, jadi biar ini.
Oh
Thank you.
Thank you.
mutwe agatatwekere kiagothi kacia gwitayo oyo ritware kundu kimenya nawe oyo ritware kundu kimenya nawe tago njuguna
Bless
Go
mutwe akijira ukawimbirie ya muico tondu ndirona ta kumutinga ya muico tondu ndirona ta
Go
Moishuva,
Yeah.
Yeah.
kẹ̀kẹ́ dáadé kéde rúbà. Ó rajà bí apàṣẹ̀ká, ó wà lókè yàrá ìgbòho mẹ́lò. Wà wà lórí, gbogbo àgbọ̀ká yíwọ́ ọ̀ma. Ó rajà bí àwọ̀ lókè yàrá ìgbòho mẹ́lò. Gbogbo àgbọ̀ká yíwọ́ ọ̀ma. Igual